أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله. اللهم صل وسلم على سيدنا محمد قد ضاقت حيلتنا أدركنا يا ẹ dákun àwa tí a bá ti ń wọlé sérí ètò ẹ má bá mi tẹ love and like. Ẹ dákun love and like. ìfẹ́ kí prógámù yìí ìfẹ́ kó gùn púpọ̀. kálukó ti rí òníwánu prógámù tí mo fẹ́ ṣe yìí, Salafia Must Go episode 7. Dáúdà, kí ló dé tó ń sunkún? Ẹkún tó ń sun yìí kí ló dé tó ń sun káàkiri? Àfààní bagaita falamu takọ ìlà asọ̀rí àn kasakali bagiyu yasara uku labagin bagaita ẹsẹ̀ gbọ́rùgbọ́n rí ẹ̀yin Sàlàfíà, ẹ kọjá la Ọlọ́run lérí ẹnikẹ́ni, ẹ yàkàyàkà àwọn èèyàn, ẹ pa àwọn àgbàlagbà ní kèfèrí, àwọn ẹlẹ́sìn Ọlọ́run, àwọn táàrin wọn àtàrin ọba tó dá wọn táàrin wọn mọ́, tí wọn ní kọ́nu kọ́họ láàrin wọn sọba tó dá wọn, tí wọ́n sì lẹ́bọ lẹ́rù. Àwọn tó ṣe pé àárọ̀ wọn, ọ̀sán wọn, alẹ́ wọn, òru wọn kanati mabuniyatan ala al-ibada, wọ́n fi sin lọ ni. Yabuduna Allah bi aqwalihim, yabuduna Allah bi af'alihim, wa bi harakatihim, wa bi muamalatihim ma'a ghayrihim. Wọ́n ní nǹkan míì tí wọ́n fi ń ṣe, Ọlọ́run ni wọ́n fi ń sìn. Wọ́n ń sin Ọlọ́run lára èèyàn, wọ́n ń sin Ọlọ́run lára ọkùnrin, wọ́n ń sin Ọlọ́run lára obìnrin, wọ́n ń sin Ọlọ́run lára ọmọdé, wọ́n ń sin Ọlọ́run lára àgbàlagbà, wọ́n ń sin Ọlọ́run lára àwọn ọmọ kéwú. Ẹ yàkàyàkà wọn, ẹ pè wọ́n kèfèrí, ẹ pinna fún wọn. Bagaita falamutako illa asori an kasakali bagiyu yasara nkula bagin. Ẹ kọjá là lérí gbogbo àwọn èèyàn. Ọ̀rọ̀ yín ò wá pẹ́, ọ̀rọ̀ yín ò jìnnà. Gbogbo àwọn tẹ́ pé ń kèfèrí lánàá tòsí tẹ́ lẹ́lẹ́bọ ni wọ́n. Àwọn òun lè máa tó ń ké gbàǹjarè sí báyìí tẹ́ wá ń sọ wípé nǹkan kan náà ni wá, ẹjájọ parapọ̀ ní, ẹjájọ ṣe kinní ní, ẹjájọ ṣe kinní ní. Ẹ má tara yín, ẹ má jẹ́ tàn yín. Kò sí rúùmù fún yín má lọ́dọ̀ wa, òdodo lẹ gbọ́. Kò sí rú aró tẹ́ lè para yín, kò sí rú ọ̀dà tẹ́ lè kúnra yín. Kẹ́lẹ́ ìjókòtà náà máa kọ̀ mí lẹ́ ń jẹ́ lónìí. Ẹ láyè lọ́dọ̀ wa mọ́, ó ti kọjá. Bagaita falamutako illa sorihan. Ẹ̀yin ara yín lẹ́ ń wo ńlẹ̀ yìí, ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ láyẹ̀ mọ́lẹ̀, ẹ̀yin ni wọ́n là mẹ́rin yan rìn tẹ́ ń yí lọ yíbọ̀ yìí. Kasakali bagiyu yasara ukulla bagin. Béèyàn bá ti ń ṣe bẹ́ẹ̀ tí ń ṣe, bírú ẹ̀ ń tọ̀hún ti padà ṣe rí ibú bẹ́ẹ̀ tí ń ṣe rí ibú ni. Dáúdà wa ń sunkún kí
Dáúdà ń sunkún egbére kí la ilaha illallah kíní kan àwọn kan tiẹ̀ ní ká ṣe prógámù kan lérí ẹ̀ ká fi takò wọ́n á wò pé tá a bá ní ká ṣe prógámù yóò máa dàbí ìgbà tí ń dùn wá. Wàláì tàláì súnmọ́bẹ̀ láì lẹ́sìn láì láì láwà ó dùn ọ́ mo fọlọ́ búra gbogbo ayé ló wá mà kó dùn ọ́. Inú rẹ̀ bàjẹ́ gbogbo ayé ló wá mà pé inú rẹ̀ bàjẹ́. Ọ̀rọ̀ àjẹmúftì yìí ó jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé àṣẹ gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín sàlàfíà wàbíyà àṣẹ ẹ̀ ṣe tọlọ́hun kẹ́ ń ṣe wàláì tàláyé ẹ̀ ṣe tọlọ́hun kẹ́ ń ṣe. Ayé lẹ̀ ń wá ayé ilẹ̀ ń wá bí ò bá wá rí bẹ́ẹ̀ ni kéèyàn bọ́ sí eré mímbàrí khutuba mímbàríyà tó jẹ́ rúkínù hab min arkani sọláàtì jùmọ̀ kéèyàn sì lo gbogbo àsìkò khutuba ńlá tó kédélẹ̀ kó máa fi sunkún pé wọ́n fẹ́ nìkan jẹ mufti ilẹ̀ Yorùbá. Àníṣe bàgẹ́ìtà ọkọjá yìí rẹ̀ ọ̀fìtì ní mufti kọ́dà jẹ́ sòdodo fún ọ inú ìlú yín tó wà ọ̀fìtì mufti bẹ̀. Wallahi al-azim ilman ọ̀fìtì wa adaban ọ̀fìtì wa mu'amalatan. Ìwọ tọ́gì fẹ́ jẹ mọ́ sí ẹ Yorùbá tọ́gì wọ́n máa fi tọ́gì wọ́n máa fi jẹ lérí ẹ̀sìn tọ́gì jẹ enígbéraga wọ́n kì í fi jẹ lérí ẹ̀sìn aláìmọ̀ wọn ara wọ́n kì í fi jẹ lérí ẹ̀sìn. Anabi sallallahu alayhi wa sallam anabi ni sayyidul qawmi khadimuhum. Ìwọ mẹ́ni tó lè kọ̀dámà ru khidima bẹ́ẹ̀ ẹni tó bá lẹ́mìí rẹ̀lẹ̀ ẹni tó ní ẹ̀mí rẹ̀lẹ̀ ẹni tí kìí tààlà ni ló lè kọ̀dámà ru khidima yẹn kìí ṣe rú rẹ̀. Ìfẹ́ ọjẹ́ mufti ò kọjá local government ibi tẹ́ wà kódà gbogbo ìlú yín kọ́ ló gbọ̀n mufti. Àwọn adé fìlà kan fìlà kòkóńdò kan báyìí àwọn fìlà tí máa tẹ́wọ́ báyìí o tí máa tẹ́wọ́ báyìí ọ máa ṣe gàjì káàkiri ẹ̀rí mufti ilẹ̀ Yorùbá máa tán rẹ̀. Níjọ́ tí wọ́n ti ànọ́ọ̀sì ẹ gẹ́gẹ́ bí mufti ló yẹ kó ti mọ̀ pé wọ́n gbé ọ̀gẹ̀sìn ayán ni. Ìjọ́ gẹ́gẹ́ ló yẹ kó ti mọ̀. Àmọ́ wọ́n ń tan ìwọ náà ń tanra rẹ̀. Ńgbà ọba ìlú yín ìlú kéréje. Ìlú kéréje. Ẹ dákun. Ọba ìlú tí ìlú kéréje tí ìlú tí ó jù bá ń lọ ní stéètì ibi tó ti wá kìí ṣe inú ìlú yín tó wà kìí ṣe bẹ̀ ní olúùlú kìí ṣe ọba inú stéètì yín kìí ṣòun lè lérí àwọn ọba fún stéètì tó ti wá. Tí ń já sí pé àṣẹ rẹ̀ ò kárí gbogbo stéètì yín
bó làṣẹ wọn ṣe wá kárí gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀sìn ayé wọn gbé ọgùn ìwọ náà tó wá bọ́ sérí ẹ̀sìn ọwá sọpàkọ ẹ̀yìn kò dọ́wọ́ rẹ̀ ni mo sọ pé Bagaita ọmọ yìí àwọn tó ti yàkàyàkà nínú àwọn àgbàlagbà ìwọ irú rẹ̀ ìwọ ń kọjú ẹ dákun love and like ẹ dákun irú rẹ̀ ìwọ ń kọjú sí Mudiru Markazi ọ ń bú wọn ọrùkọ jámọ nǹkan lójú ara ẹnu tá ń bí ọ èèyàn mélòó ló dá àwọn tán bí ọmọ báwọn tán bí ọba ṣiṣẹ́ tó wá tó ti ta ni tó ti ta ni àwọn tán bí ọ tí wọ́n bá ṣiṣẹ́ nídìí ẹ̀sìn tó ti ta ni tó ti ta ni nefi sọ fún ọ pé Bagaita ọsẹsẹ gbé ọsì ọ̀rọ̀ sọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó sì yẹ kó sọ̀rọ̀ sọ sí ọsì wàwù sọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó yẹ kó sì wàwù sí falamutaka illa sọ̀rẹ̀ ọ̀rẹ́yìn rẹ̀ ńlẹ̀ báyìí kazaka libagiyu bí kéèyàn níwà gbọ́nrùgbọ́n rí bọ́rọ̀ rẹ̀ ti rí nu yasarawu kulla bagin òun a máa la ẹni tó bá ní a máa là á mọ́lẹ̀ ni èyí tí mo tún wá bá fi kún ni wípé zuhuru la adili yamu kulla dhulmi zuhuru la adili yamuhu kulla dhulmi isaja soba umado zolamu isaja soba umado zolamu zuhuru ladili níjọ́ tí dédé bá dé tásìkò nǹkan bá tó yamuhu kulla dhulmi gbogbo tí ń jábò sí irọ́ tẹ̀yin ń pa fúnra yín òun ó clean gbogbo ẹ̀ yóò pa gbogbo ẹ̀ rẹ́ ni ọ̀wọ́jọ́ tó ti ń ṣe fandá káàkiri tó ti ń pera rẹ ló kọ́ tó jẹ́ mufti ilẹ̀ Yorùbá zuhuru la adili níjọ́ tí olóhun ẹni tó yẹ ẹni tó fìtì ẹni tí gbogbo tí ń jáwọn àgbàlagbà gbogbo tí ń jáwọn àfáà tí wọ́n panu àwọn àfáà tí wọ́n sọ pé àwọn àmàmù kan kàlẹ́ kóra wọn jọ tàwọn àfáà kankan kóra nǹkan láwọn yan mufti kò síbi tí wọ́n ti máa ń yàn ibi tí wọ́n bá ti máa fọba yan tó yẹ pé ọba ní máa ń yan mufti máa kó lọ́bẹ̀ kìí ṣe ìlú tiwa yìí tó yẹ pé ọba kan òun ní wàá jáde tí ó sọ pé òun yan mufti ilẹ̀ Yorùbá àti wípé lọ́lẹ̀ wádìí ìtàn mo rí kọ́mẹ̀ntì ẹnìkan jò ní tí wọ́n kọ́ kinní kan tí wọ́n fi ìgbìrà tán fi kókọ rẹ̀ èmi náà wá ń wo súrà rẹ̀ nítòótọ́ ó fi taratara jọ Yorùbá ọjọ́ gbìrà lè wádìí ìtàn títàn ò bá yí ọ lọ lè wádìí ìtàn tí wọ́n bá fẹ́ jẹ nǹkan kan nílẹ̀ Yorùbá yìí ní ilẹ̀ Yorùbá èmi ò sọ̀rọ̀ lọ́rin fún ọ torí lọ́rin ò sí lára ilẹ̀ Yorùbá òdodo lọ́gbọ́n títí di sin àsì ló wà mẹ́ àmọ́ Yorùbá là ń sọ ńlọrin khalas tí wọ́n bá fẹ́ yan nǹkan kan ní ilẹ̀ Yorùbá tí wọ́n fi Yorùbá kún tí wọ́n yàn ní lọ́lẹ̀ wádìí tàn tá ń lẹ́tọ́ àti yàn nínú gbogbo lọ́balọ́ba tá ń lẹ́tọ́ rẹ̀ láti yàn
Ààrẹ Ọ̀nà Kakanfò àbí kí ni wọ́n máa pè ibo ni wọ́n ti yàn ọba mi wo ló tó bẹ́ẹ̀ kó yàn. Nǹkan kan ò yé ọ kò yé ọ ká tó wá wípé ọ̀rọ̀ ẹ̀sìn ọba kí ó yàn tó jọ pa gbogbo ohun tí ń jẹ́lẹ̀ Yorùbá pọ̀ àgbáríjọpọ̀ gbogbo ohun tí ń jẹ́ àwọn àfáà ẹni wọ́n fèrí korí ẹni wọ́n fi kùn lùkùn pẹ́ni báyìí ló tọ́ sí ẹni báyìí ní ẹja gbé fún. àti wọ àti brọ́dà rẹ èyí tó yẹ pé tó máa ń sọ̀rọ̀ yìí bí ìgbà tán náà lò ká bí ó sì máa ṣe rí káàkiri tí máa ń sọ̀rọ̀ ẹ̀yin aláìníla káyì ẹ̀yin ẹrú ọba méjì ẹ mà ní ẹrú nìyí ẹ̀yin méjèèjì ẹrú. Ẹrú ni yín ẹ̀yin méjèèjì. Kẹ́nẹ́ kan mufti ilẹ̀ Yorùbá kẹ́nẹ́ kan wàsíìrù ilẹ̀ Yorùbá kọ́ gbogbo tí ó bá ti kó gbogbo tí ń jẹ́ ilẹ̀ Yorùbá tí ó kó papọ̀ látòkè délẹ̀ tó sì já sí pé oyè náà ó jẹ́ oyè tí ọba máa ń yàn ẹ lè béèrè ibi tí wọ́n ti yàn. Aláàfin ní yan irú oyè bẹ́ẹ̀ tẹ́ bá mọ̀ irú oyè bẹ́ẹ̀ Aláàfin nìkan ní yan irú oyè bẹ́ẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá. Àmọ́ yìí tí ọba tọ̀dọ̀ tí yín bá ti yàn èyí tí ò kọjá ìlú yín ni kò kọjá ìlú yín kò dé Ifẹ̀ kò dé Lẹ́sà kò dé Òṣogbo kò dé Kìrun kò dé Nísà kò dé Òkùkù kò dé ní Ọ̀ṣun kò dé Ìré. Why tẹ́ ń dààmú tẹ́ ń fúnra yín problem. Ọ̀rọ̀ wa ṣẹlẹ̀ tán ọ̀wá ń sunkún káàkiri kẹ́nẹ́ kan wọ́n yan mufti kangaroo tani mufti al-Muthaqaf al-Allama al-Muthaqaf. Al-Muthaqaf. Ìwọ gbé mufti ilẹ̀ Yorùbá tí wọ́n yàn ní gbé kalẹ̀ gbé ra rẹ̀ kalẹ̀ wá kọ́ra náà láàrin ẹ̀yin méjèèjì ta ló yẹ kí wọ́n tì síwájú níbi ọ̀rọ̀ ẹ̀sìn. Oh yeah, oh fit oh nema bẹ́ẹ̀ ìta gbangba ni ti ń sọ yìí o. Ìta gbangba ẹni tí ń wì yìí ọ̀ní mà bẹ́ẹ̀. Bọ́ bá sì ní mà bẹ́ẹ̀ jáde káti bẹ́ẹ̀ ń bẹ̀rẹ̀ bóyá qualify. Ẹsẹ̀ oúnjẹ àfáà ní fowó ṣe ìyàtọ̀ wọn dàbí sánmà sílẹ̀ ni. Tọ́ bá mọ̀ pọ̀ ní mà bẹ́ẹ̀ gbéra rẹ̀ jáde káti bẹ́ẹ̀ ń bẹ̀rẹ̀. Wàá ṣe fàárí mufti tẹ́lá àwọn èèyàn yìí lẹ́yìn ìgbà táwa ti yan tiwa lọ́dún mẹ́rin tá a sì rẹ́gísítà rẹ̀ ń làwọn tó yan tiwa so àbúrò mi ni mufti àbúrò wèrè wo à ń sọ mufti gbogbo tí ń jẹ́ odidi ilẹ̀ Yorùbá látòkè délẹ̀ mufti local government wọ́n ń pè lábúrò máa tán ara rẹ kọ́ máa múnú ara rẹ dùn. Tọ́ ọba ní mà bẹ́ẹ̀ kọ́dẹ̀ ẹ̀dẹ̀ àṣẹ ọba àlú yìí ò débẹ̀
tìmì àgbàlé ọlọ́fà aná wọ́n gbà ọmọ mufti lẹ́dẹ̀ wọ́n gbà ọ ní mufti lẹ́dẹ̀ wọ́n gbà ọ ní mufti ní Kírun wọ́n gbà ọ ní mufti l'Óṣogbo wọ́n gbà ọ mufti l'Ifẹ̀ wọ́n gbà ọ mufti ní Iléṣà ṣé wọ́n gbà ọ mufti ní Iléṣà Ẹ̀rìn Ọ̀ṣun ṣé wọ́n gbà ọ mufti ń bẹ Allah qualify fún ilman nímọ̀ wa thaqafatan lọ́làjú ó qualify fún wa adaban ní ẹ̀kọ́ ó qualify fún wa mu'amalatan àti bó láti bá àwọn èèyàn lò ó qualify fún ó qualify fún nítorí wípé nínú tó ṣe níjó ní lérí mímbàrí èyí ń gẹ́gẹ́ tiẹ̀ tú àṣírí fún gbogbo ayé pé ó fi ọ̀nà kankan qualify fún kó jẹ́ mufti gbogbo ilẹ̀ Yorùbá gbogbo àwọn bàbá àwọn fẹnu yákàyákà tún wá wo bọ́ ti fi ẹnu lálà ṣe ìmáàmù lu yín wo bí ọ ti ṣe bọ́ ti fi ẹnu lálà sí ẹ̀ bí ìgbà tó ṣe pé wọ́n lọ ń fún lówó tí fi ń jẹun ìmáàmù lu wọn tá ń sọ yìí ó ní PhD lọ́wọ́ o ìfẹ́sọ̀fì lọ níyàn ní ló ti ṣe PhD rẹ̀ ní ìmáàmù lu wọn tí ń sọ yìí ẹ wo bí ó ti lálà sí ìmáàmù wọn ó sọ ìmáàmù wọn ó sọ di sombi gọlúgọ ya subhanallah ani zuhuru la adili yemuhu kulla zulmi iza jaa as-saba umado zalamu iza jaa as-saba umado zalamu àwa wí fáyé báyìí a sì wí níta gbangba wípé ó qualify fún kó jẹ́ mufti ká gbé láti bí mímọ́ tó bá mọ̀ yí pé kéwù rẹ tó mọ̀ ó qualify kó jẹ́ mufti gbogbo ohun tí ń jẹ́lẹ̀ Yorùbá ẹ jẹ́ kó máa bọ́ wá o ẹ jẹ́ kó máa bọ̀ wá o ẹ jẹ́ kó ráyè wá o ẹ jẹ́ ó máa bọ̀ jáde gbéra rẹ síta gbéra rẹ síta káti ẹ̀ wò bóyá ìmọ̀ ara rẹ ó qualify fún kó jẹ́ mufti gbogbo ilẹ̀ Yorùbá ọmọ tán pè ilẹ̀ Yorùbá ni ṣé bí gbogbo yín gbogbo ẹ̀yin Sàlàfíà Wàhábíyà ṣe bẹ́ẹ̀ máa tanra yín ni ẹ máa tanra yín ẹ máa parọ́ fúnra yín ni ẹ máa gbéra yín sérí àga tẹ́ẹ̀tó eré àga tẹ́ẹ̀tó èyí àbúrò àìmọ́ ó gbé fídíò mi kan wá ń jẹ́ òní kíní kan tẹ́yìn bá lóun fẹ́ ṣe dìbẹ́tì nǹkan kan kẹ́mi lọ ẹyẹlé kí n lọ lè gba permission àkọ́kọ́ ni pé fídíò tèmi tí mo ṣe ìwọ kìí ṣe ìwọ ní target níbi fídíò àmọ́ pẹ̀lú èyí tó wá sọ yìí mo lè mi accept kémi àtẹ́jọ́ ṣe dìbẹ́tì àbúrò àyímá sábúrò àyímá jẹ́ kéwù ni àbúrò àyímá jẹ́ kéwù mo ní má expect pé èmi lèmi ò lọ ẹlẹ́yẹlé ìwọ gẹ́gẹ́ fúnra rẹ ni ọ lọ ẹlẹ́yẹlé lọ gba permission yìí pé
a fẹ́ nígbà báyìí o àsìkò báyìí o ààyè báyìí o a fẹ́ ṣe open debate tí gbogbo àwọn èèyàn tí wọ́n wà kẹ́kọ̀ọ́ ńbẹ̀ tán bá dẹ̀ ti permit ẹ̀ jẹ́ kémi mọ́ èyí wọn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì sọ́wárí gbogbo àwọn mòdùn tó ṣe tìyàrùn kọ́kọ́ lọ lè káńsù rẹ̀ ọmọ kìnní kan àlè kọ̀dàníyà bí kí ni ọmọ kò sí ní tó kàn mí pẹ̀lú kọ̀dàníyà ọmọ ṣíà kò sí ní tó kàn mí kí n tèmi tí mo defend ṣíà the only thing táwọn sọ ń pa ṣíà ni pé ṣíà o mùsùlùmí ni wọn. àmọ́ wọ́n ní kùránì kan lọ́tọ̀ wọ́n ṣe gbá wọ́n máa ṣépè láwọn sàábé kò kàn mí. kéde kan kọ̀dìríyà kéde kan tìjàníyà sọ́ọ́rí gbogbo eléyìí lọ́ọ́ lè ha dànù gbogbo tí ń jẹ́ fatiwa tí baba mudirul markas adamallahu ayata wa afiyata wa dawlatahu tí wọ́n ti ṣe tẹ́ ń takò wọ́n lélẹ́rí gbogbo èèyàn yán ẹnìmọ̀ rẹ́dí àti bọ́ ṣe dìbìtì èyí tó bá wọ̀ ń bẹ̀ ni ọmú. bàbá sọ̀rọ̀ jáàbù etí mọ̀lánà mudirul markas sọ pa jáàbù ni pé wọ́n ní ìjáàbù èsì ọ̀ràn yàn ìwọ jáde kọ́ wá bẹ̀ mi ṣe dìbìtì lérí ẹ̀kọ́ sọ fún mi pọ́nrán yàn ni inú àwọn tá a fẹ́ fánu nínú àwọn tó lè bá mi ṣe dìbéètì lélẹ́rí nù. kí ṣòkòtò sótìyé kó dé ojúgun kìí sọ̀rọ̀ yàn ìwọ jáde kọ́ ọbẹ̀ mi ṣe dìbéètì lérí ẹ̀kọ́ sọpọ́nà yàn ni ó di méjì. ẹlẹ́ẹ̀kẹta àrọ́jímù kí adélébọ̀ ṣe sìná káwá ní ká lẹ̀ lóko kó fi kú kò sínú ẹ̀sìn Islam wa la fil kitab wala fi sunna gbogbo èyí tẹ́ ẹ bá rí tó bá jọrú rẹ̀ nínú súnà kadhibun wa buhtanu mukhtalaqun wa mukhtara'un. ìwọ jáde sọ fẹ́mi kájọ kó o pàdé kọ ní òrí bẹ́ẹ̀. ọ̀rọ̀ sáání ìsìnẹ́yì ìsìnkùnmọ́ fèlègáàrí sáání ìsìnẹ́yì kèésì Abubakar tó bá wà lè púfù ẹ̀ tó lè confuse mi with your knowledge with your pure knowledge just come out. Eri àwọn tá wà nù just come out tó bá lè proof ẹ̀. Sani isnay Saniya isnay just come out. bákan náà umiritu ani uqatila nasa àdìsí yẹn ó ti takò alukur'an gbogbo tí wọ́n ń jẹ́ àdìsí tó bá takò kur'an láyé ajúnù ni. ẹ̀sìn gan Salafiya must go ẹ lọ ńlẹ̀ yìí ní sẹ́ ẹ lọ ńlẹ̀ yìí èyí tẹ́ bàjẹ́ yìí tó ìtẹ́ bàjẹ́ yìí ó tó gbogbo orun wájú tẹ́ so mọ́ ti pàkọ́ ó tó gẹ́. lérí gbogbo àwọn nǹkan tí mo kálẹ̀ tó bá ṣe tán tó fẹ́ ṣe dìbéètì lérí ẹ̀ call me invite me insha Allah al-Karim I will answer you I will accept your invitation. Salafiya Wahabiya must go.
Salafiyya, Wahhabiyya, Al-Kaziba must go. Lérí gbogbo tí mo kálẹ̀. Bí mo ti wá sọ fún wàbúrà ìmá, ètí rí èsì dìsín o. Ń retí èsì. Bí rọ́jímù lẹ́fẹ́ mú ni o. Bí hijabu lẹ́fẹ́ mú ni o. Ó di méjì. Saniya isnay bí lẹ́fẹ́ mú ni. Fata Ìbàdàn ti ro. Fata Ìbàdàn ti ro. Ọmọ Mádìlá Arọ́bíà Nàìjírí. Mo include ẹ̀ máa tí ń sọ yìí o. Torí òun náà sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ Saniya isnay ni. Ó sọ ń gbà wọn. Jáde. Ẹjá jọ fi máa hara wa. Hatu burhanakum in kuntum mina sadiqin. Mo include Fataima. Kutaibi mo include ema. Mo include Yalmai. Al-Yalmai al-Kadhab al-Mal'un. Okuro man. Okuro. Eri pé ọ̀rọ̀ rẹ̀ ó ti jọ àwọn èèyàn lójú mọ́. Kò yàtọ̀ sáwọn tí wọ́n máa ka newspaper. Tí wọ́n kàwé ìròyìn. Yóò mú báyìí báyìí. Yóò máa fi tọ kíní kọ̀ǹpútà báyìí. Yóò máa ka kíní báyìí. Ọ̀dẹ̀. Ọ̀dẹ̀. Ìmàlélé yìí. Àsìkò táwa yìí, jájọ ka tíra fúnra wa, tíra wèrè wo lọ ń kà? Tíra wo? Mo béèrè ní tíra wèrè wo ilẹ̀ ń kà? Yorùbá, àṣírí yín ti tú. Àṣírí yín ti tú lẹ̀ Yorùbá. Yalmai gọ́gùmá. Gbogbo bẹ́ẹ̀ ṣe kó papámára báwọn èèyàn. Tẹ́ kó papámára. Tẹ́ kó báwọn èèyàn nígbà kan. Masu, mátọ̀. Ẹ̀yin rí kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mọ́. Ẹ̀rí kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mọ́. Àṣírí yín ti tú. Àwọn èèyàn ti mọ̀ pé lérí ibú ni yín. Kálukú ó ti yé kálukú wípé àtòkò wá balẹ̀ jẹ́ ènìyàn. Ó ti yé kálukú bẹ́ẹ̀. Ó ti yé kálukú bẹ́ẹ̀. Ìfáwùlíyà abẹ́gbọ́ kájúrú gbọ́nlẹ̀ kìí ṣe túláàsì. Kìí ṣe túláàsì. Kí ṣòkòtò sì lo òkè féfé kó dójúgun ó pé ọ ni. Ó pé ọ ni. Ó wù ọ bẹ́ẹ̀ ni. Mo ra aṣọ lówó iyebíye. Télò wà rán aṣọ fún mi. Aṣọ tí mo rà lówó iyebíye yóò wà rán aṣọ fún mi. Ṣòkòtò rẹ̀ wà ní ju ekun lọ. Kò sí n tó lè ní ó máa ra aṣọ mi fún mi. Tí ayé rẹ̀ ò fẹ́ bàjẹ́. Yóò wá gé aṣọ, yóò wá rán aṣọ mi.
di ojúgun ó jẹ gbèsè nù ó jẹ gbèsè nù kí ni wàhálà gbogbo tí èsè wàhálà tí èsè dandan ẹ sì sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ sọ wọn dọmọ náà láti bẹ̀ ẹ sọ gbogbo kálukú dọmọ náà la ilaha illallah èmi ò mọ̀ má bá ṣe máa gọ sẹ́yìn abẹ́rẹ́ kí àwọn sàlàfíà wàhábíyà ẹ báyìí ẹ wo tíra yìí ó yẹ kẹ́ rí báyìí fìtínátù wàhábíyà ó kọ rẹ̀ nu ó kọ tíra náà nù àwọn sàlàfíà bọ́ọ̀ báyìí lè ti sògùn báyìí ọtí dọ̀ ọmọ náà nù eré yìí ti burú kéré kan ó sọsẹ tajà Saidi sì tún tiẹ̀ múra kan sí ìhùngbà kan ìgbà tí fi ń bú àbámbàrígà tí ń bú gbogbo àwọn èèyàn sẹ́ẹ̀mọ́ sọsẹ àwúre sẹ́ẹ̀mọ́ bí n bá sọsẹ tajà tí mo sọsẹ àwúre sọ tó kàn ọ́n bẹ́ẹ̀ tí n bá ṣe mo ṣe nìyẹn mo sọsẹ tajà ó ti wá túmọ̀ pé mo ti di kèfèrí wàlọ́ọ̀hì tàlọ́ọ̀hì súnmọ́bì láìlẹ́zìlá ìlà àìlàhùwà ọba téèyàn kí fi sẹ̀rí rọ mo fi búra kí èèyàn sọsẹ tajà kó sọsẹ àwúre wàláì kò sọyàn di kèfèrí wàlọ́ọ̀hì làásìm ó dìpẹ́ǹdì lérí pé àwọn nǹkan wo lọ wá kójọ sínú ẹ̀ ṣe ń tọ́lọ̀ ń ṣe léwọ̀ ni sọ́lọ̀ ń ṣe wé léwọ̀ pé a máa lò ní sọ́lọ̀ ń ṣe egbò léwọ̀ pé a máa lò ní ẹ̀sán tọ́lọ̀ ń ṣe léwọ̀ mẹ́ kí ló táwọn èèyàn náà ń gọ sẹ́yìn káàkan ẹ̀ ní kí ká mọ̀ pé ń sóògùn ẹ̀hìn tọ́ ọba ń ṣe ń kọ́ wọ́n ní náà kan tí wọ́n fi ọ́ sí ni àbá láàrín jẹ́nà tí wọ́n mú ọwọ́ kí ló kèmí pẹ̀lú sàlàfíyàwó àbí èrè ibú kan ìsìn ọ̀nà ìjọsìn fún ọ ń lo ayé tí ẹ̀ ń lo ayé tèmi ní ìwọ kọ́ sí fún mi lóúnjẹ kí wá ní pírọ́blẹ́mù tiẹ̀ pẹ̀lú pé nǹkan kan ni mo oògùn kan ni mo ṣe oògùn kan ní ṣe àwọn àdúrà kan náà ń bẹ bẹ́ẹ̀ bá tún ṣe báyìí wọ́n pè yín kèfèrí ni kí ti tèmi pẹ̀lú tẹ́nibọ́dì alẹ́ yìí àníṣẹ́ gbogbo ẹ̀yin tí wọ́n ń pè lé ń súfí tó ní gbogbo ẹni tí ìbá ṣe sáfí báyìí súfí ni tẹ́ẹ̀dẹ́ ní gbogbo orúwa yìí má gọ sẹ́yìn kàkan kọ́ má bà tó jẹ̀bi lọ́dọ̀ Ọlọ́run alukurani ni a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim Ọlọ́run ni ya ayyuhal ladina amanu mo pẹ̀yìn tẹ́lẹ̀ gbọ́ Ọlọ́run gbọ́ lódodo lima taquluna ma la taf'alun kabura makitan inda Allahi an taqulu ma la taf'alun kó lè má di ẹ̀ṣẹ̀ fún yín lọ́dọ̀ Ọlọ́run kí ló ní tẹ́ máa ṣe nǹkan tẹ́ sọ pé sí ẹ máa ṣe nǹkan ẹ máa wá sọ fáyé pé ẹ ṣe torí páwọn kan bá lè má bù yín àwọn wèrè wo ni ó bù yín ẹ mọ̀ pé ntọ́lọ́wọ́ bó bá ti bù yàn bẹ̀ ni ò dáa gbogbo ntọ́lọ́wọ́ bá ti ṣe léèwọ̀ má dédìí ẹ̀ Ọlọ́run sọ ti léèwọ̀ má mú ọtí Ọlọ́run ṣe léèwọ̀ má mú má sì lọ́ọ́ fi ń lóògùn gbogbo tí ń jẹ́ nǹkan ara èèyàn Ọlọ́run ṣe léèwọ̀ má dédìí ẹ̀ kí tán ni sọ́lọ̀ ni a máa lo ewé ni ó ní a máa lo egbò ni
Ọlọ́run ni a máa lu eku ni so ni a máa lu ẹyẹ ni they play. Ẹ máa tanra yín bọ́ọ̀sì àdúrà náà kẹ́ni kan amúlá aláma wúdù wọn lọ ọtí sẹ́bọ̀ eré yín ti dàrú. Ẹ ti sẹ́bọ̀ àwọn pípù yẹn gan wọn à understand tán pè ní bídíà kẹ́lìmà bídíà wọn à understand yẹ tí kì bá wá ṣe pé ayé èèyàn bàjẹ́ àbí èèyàn yẹ eléri bú láyé àti lálìkì àmọ́ ǹjọ́ yẹ kó tiẹ̀ ti ẹnu ẹnìkan jáde ipe àti ìyá àti bàbá ànábì inú náwà nítorí wọn sọ pẹ̀lú dùnú kẹfì mọ̀ pé àwọn pípù yẹn àwọn eléri burúkú yẹn wallahi mo fọlọ́ búra àwọn àfẹ́ràn ànábì wallahi tallahi ọ̀rọ̀ àwọn sábẹ́ ni wọ́n gbé lérí gégégégégégé tánjá mọ̀ àwọn sábẹ́ kéèyàn tó máa wá sọ confidently ètò wọn fi dùnnú sọ ìdùnnú ètò fi ń wí àwọn bí ànábì ń bẹ ń bá ìsákò báyìí tán sọ́fà lọ́wọ́ bó ti wí náà bó ti wí náà nù àwọn òbí ànábì àti ìyá rẹ̀ àti bàbá rẹ̀ wọ́n wà ń bá ìsákò báyìí tí wọ́n ń sọ́fà lọ́wọ́ ètò wọn fi dùnnú wí tẹ́ẹ̀mà rí i pé kíní yẹn ń dùn mọ́ kí ló fẹ́ gbà níbi kí àwọn òbí ànábì wọ ná kí ló fẹ́ gbà bẹ́ẹ̀ ká tó wáyé pé ìrọ̀lẹ́ ń pa tíra ní jama ẹ wo tíra yìí ṣe ti rí tíra yìí tíra tán fi púrúfù ẹ ike gbogbo tí wọ́n ń sọ nípa òbí ànábì irọ́ ayé àtàlìkí àmà ni wọ́n wí òbí ànábì ò sínú ọ̀nà ẹyọ kanu ìmí ìtún ni ẹ wò ìmí ìtún nù tẹ̀tìrì tíra ńláńlá ni o kò sí ọ̀rọ̀ látòkèdélẹ̀ rẹ̀ kò sí tí wọ́n sọ tó tayọ yìí pé wọ́n fi ń púfù ẹ̀ yìí pé òbí ànábì ò sínú ọ̀nà gbogbo tí wọ́n láwọn gbẹ́sẹ̀ lé wọn wọ́n gbẹ́sẹ̀ lé ọ̀rọ̀ ni gbogbo tí wọ́n gbẹ́sẹ̀ lé wọn ǹjọ́ tiẹ̀ yẹ kọ́dà kó wà lákọọ́lẹ̀ ǹjọ́ yẹ kéèyàn lè wí alladhi bu'itha rahmatan lil alamin ẹni tó ṣe pé òun lọ́lọ́run fi ṣàánú wa inú wa wá ń dùn páwọn òbí tiẹ̀ wọ́n wọ̀ náà ẹ wo tíra yìí al-qawaidu al-lugawiyya al-mubtada'a bẹ́ẹ̀ yẹn bá lọ lè ka tíra yìí yóò gbọ́n tí wọ́n ń pè ní bídíà yóò gbọ́ yìí yàtọ̀ sí ọ̀rọ̀ tí àwọn wèrè tí wọ́n ń pa fúnra wọn yàtọ̀ sí ọ̀rọ̀ tí wọ́n ń pa fúnra wọn al-qawaidu al-lugawiyya al-mubtada'a yóò gbọ́ tí wọ́n ń pè ní bídíà gẹ́gẹ́ yóò gbọ́ yìí yàtọ̀ sí ọ̀rọ̀ táwọn eléyìí ń pa yàtọ̀ sí ọ̀rọ̀ tí wọ́n ń pa ẹ báyìí ẹ wo jama mo kàn sáré ṣe fídíò yìí kọ́lá ìmọ̀ pé yóò pẹ́ tó báyìí gan àmọ́ tó bí ọlọ́run ti kádàrá ni àfi bọ́lọ́run ti tó àfi bẹ́ẹ̀ àfàánú rẹ̀ àfi bẹ́ẹ̀ àfagbára rẹ̀ àfi bẹ́ẹ̀ wọ́n ní tìmù láwa torí pé a belong sọ́dọ̀ bàbá Lágége àwọn bàbá Lágége is a winner pẹ̀lú ògo ọlọ́run gbogbo iye wa látòkè délẹ̀ tá a nífẹ̀ẹ́ ọlọ́run tá a nífẹ̀ẹ́ ànábì lára Maulana Al-Mudir a ní lùsì tá a fi lo ayé wa ta ògo ọlọ́run àbámudiru sọ̀rọ̀ kan níjó ni
ọ̀gbẹ́ni ó bá gbọ́rọ̀ wallahi ọ̀rọ̀ tí bàbá Mudiru sọ abẹ́ gbọ́ qalahu lisanuhu wa saddaqahu qalbi ẹnu wọn wí bẹ́ẹ̀ tí ń wí òun lẹ̀mí tèmi ti gbà kọ́dà ẹ̀mí ìnígbàgbọ́ bẹ́ẹ̀ tí ń bẹ fẹ́mi before kan tó sọ jáde tẹ́lẹ̀ bàbá Mudiru ní ẹni tí ó bá nífẹ̀ẹ́ mi ìfẹ́ tẹ̀mítẹ̀mí bàbá ní ìṣọ́ Ọlọ́run yóò máa bẹ pẹ̀lú ẹ̀tọ́ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run wọlá àlùbáríkà bàbá náà ìṣọ́ Ọlọ́run ààbò Ọlọ́run máa ṣàdàbò ẹnì kọ̀ọ̀kan wa bí ọ̀tá ti wò ó gbógun bá ti wò ó sáré tó àwa láàmà lékè láàmà borí wọn á máa jẹjà ni pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ọjọ́ òní jẹ wá Afọlábí àfi bẹ́lọ́n bàbá Mudiru Markaz Ọlọ́run má sábà fẹsẹ̀ wọn lélẹ̀ Ọlọ́run bá wa nàrú bàbá Ọlọ́run bá wa nàrú bàbá Ọlọ́run bá wa dójú ti gbogbo àwọn ọ̀tá látara wọn gbogbo àwọn tán rò pé ó ti tán Ọlọ́run dójú tì wọ́n jẹ́ ó yé wọn jẹ́ ká mọ̀ ipe ó kù sẹ́yìn rẹpẹtẹ gbogbo tí ń já wọn ọ̀tá yìí àwọn ni ò ní ṣẹ́kù fún wọn albarkola la haula wala quwwata illa billahi aliyyil azim bá ṣe tó ṣe láúlà ní ẹ̀sìn àtún lè pè mídíà láwọn kéde òpó náà àníkànjọ́ kan ó ní wọ́n sọ fẹ́ nìkan pé wọ́n máa tàn yín wọ́n máa parọ́ fún yín ẹ̀yin ló dẹ̀ máa tẹ̀lé wọn ẹ̀yin náà wò nìsín wọ́n láwọn ń ṣàdúrà fún yín wọ́n lápèjúwe wọ́n láwọn ń ṣàdúrà fókù wọ́n á ní bisimilayi kulu wàllá ó ní ẹ̀yin ẹ̀ máa ó ní ẹgbọ́ tuma kulu aláwọ̀ ṣé nínú tuma rẹ̀ ṣé ọlọ́run bá ń kí ó kù mí wà ń bẹ̀ kúl ìwà nábì sọ wúwà ńlá òní ọba kan ṣoṣo Allahu sáwà ọba àjẹrò nọkẹ lámúyẹ lídì ọba tí òbí mọ wà lámúyẹ ládì ẹnìkan kan òbí wà lámúyẹ kó làwọn kó fún wa ní kò sí ní ta lè fi wé Ọlọ́run ní wọn sọ fẹ́ tọ̀ pé nínú tí ìtumọ̀ tí mo tú yìí ṣé ìtumọ̀ Ọlọ́run máa ń kí ó kù mí bẹ́ẹ̀ ẹ rí i pé eré àwọn eléyìí ò ti dorí kodò ni eré wọn ti dorí kodò ni Alukurani láti ìbẹ̀rẹ̀ rẹ̀ báyìí dé parí àdúà ni àṣẹ ni àlùbáríkà ni àmọ́ ńgbà tí eré tó ìpọpọlọ wọn ti dérí kodò báyìí wọn lágbọ́ yìí nǹkan kan ò yé wọn Ọlọ́run ṣáà wọlá Al-Kùránì ṣètò gbogbo tí kálukú wa ń béèrè lórí Ọlọ́run ṣáà darí wa lọ àlùbáríkà ọlá ní Muhammad lọ́dọọlọ ọlá haula wala quwwata إلا بالله العلي العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم السلام عليكم